Adájọ́ sọ ọkùnrin kan tó pànìyàn sẹ́wọ̀n gbére nílùú Àbújá. Ilé-ẹjọ́ gíga ti ìlú Àbújá dá Ekang Bassey lẹ́bi ó sì sọ sẹ́wọ̀n gbére fún ikú ọ̀rẹ́ rẹ̀ Emeka Nwifuru lẹ́yìn ìjà tó wáyé lásìkò ayẹyẹ ọjọ́bí kan ní agbègbè Kubwa nílùú Àbújá. Èyí wà nínú àtẹ̀jáde tí agbẹnusọ fún iléeṣẹ́ ọlọ́pàá FCT SP Josephine Adé fi síta ní Ọjọ́bọ̀ Tọ́sídẹ̀ẹ́ ọ̀sẹ̀ yìí. Ó sọ pé ìdájọ́ náà tẹ̀lé ìwádìí tó jinlẹ̀ táwọn ọlọ́pàá ṣe lórí ìṣẹ̀lẹ̀ náà, èyí tó wáyé ní ọjọ́ kẹfà oṣù kìíní ọdún 2024. Gẹ́gẹ́ bí àlàyé náà, wọ́n fi ẹ̀sùn ìpànìyàn kan Bassey eléyìí tó ní ìjìyà lábẹ́ abala òfin ìwà ọ̀daràn. Ọlọ́pàá sọ pé ẹ̀rí tó wà níwájú ilé-ẹjọ́ fi hàn pé Bassey àti olóògbé jẹ́ ọ̀rẹ́ àti pé Emeka Nwifuru ni ó ṣe ètò ayẹyẹ ọjọ́bí tí Bassey lọ lọ́jọ́ tá à ń wí ọ̀hún. Wọ́n ní àríyànjiyàn kan wáyé láàrin àwọn méjèèjì èyí tó yọrí sí ìjà tó sì padà yọrí sí ikú. Gẹ́gẹ́ bí àwọn agbẹjọ́rò ìjọba ṣe ṣàlàyé, Bassey gba olóògbé náà létí ó sì tì í, èyí tó mú kí ó ṣubú, orí rẹ̀ sì lu sìmẹ́ǹtì tó sì fa ìpalára tó já sí ikú fún un. Nígbà tó ń gbé ìdájọ́ kalẹ̀ lórí ẹjọ́ tó ní nọ́mbà FCT HCCR 330/2024 ọ̀hún, ilé-ẹjọ́ sọ pé bí ó tilẹ̀ jẹ́ pé ohun tí Bassey ṣe ló fa ikú Nwifuru, àwọn tó gbé ẹ̀sùn náà wá sí iwájú ilé-ẹjọ́ kò lè fi ìdí ẹ̀sùn rẹ̀ múlẹ̀. Síbẹ̀síbẹ̀, ilé-ẹjọ́ rí i pé ó jẹ̀bi ẹ̀sùn ìpànìyàn lábẹ́ òfin, ó sì sọ ọ́ sẹ́wọ̀n gbére. Iléeṣẹ́ ọlọ́pàá FCT tún sọ pé ìdájọ́ náà fi hàn pé wọ́n dúró lórí ìpinnu láti rí i dájú pé àwọn tó bá rú òfin yóò kojú ìdájọ́.